ẹ kúrò lọ́dọ̀ Wasiu ẹ lọ sọ́dọ̀ Òbésèré ẹ sì mọ̀ yí pé Wasiu àti Òbésèré wọn ọjọ́ wà ní àlákọ̀ tó dáa kí làtúnṣe tẹ́ ẹ ṣe láàrin wọn. ṣé ẹ Ganu. ǹjẹ́ gbìyànjú àti ẹ̀ ti parí ohun tó wà láàrin àwọn méjèèjì láwọ̀. ṣé ẹ bá wọn sọ bẹ́yìn náà ṣe pè wá lọ́dọ̀ Alhaji Wasiu ló ṣe fún yín gbangba yẹn o ẹ ní ìdí owó Wasiu ẹ tún ní ìdí ẹ àwọn èèyàn sọ yín pé bàbá oníkìtì gbà kọjá arú ẹ kò sẹ́ni tí wọ́n á fún lówó tí ò ní gbà ẹ kọjá arú ẹ kọjá arú ẹ tó bá fún yín lówó ẹ gbà ṣùgbọ́n ẹ má torí pé ẹ fẹ́ gba owó lọ́wọ́ Alhaji Wasiu Ayinde kẹ́ ẹ má lè bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ làwàdà ọ̀tọ̀ ni òótọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ń sọ yín pé ìgbẹ̀yìn lẹ ti ń rí ọ̀pọ̀ yín ni ò gbà yín gbọ́ ẹ ti rí kẹ́ ẹ tó débẹ̀. bàbá ọ̀pọ̀ àwọn àfáà jáde lóòótọ́ tí wọ́n já àwọn àgbààgbà pé kódà ààrí fídíò yẹn ẹ̀yìn tá a lọ bẹ̀ tá a dé irọ́ lẹ́lòmíì ń panu wọn lóòótọ́ sà. ọ̀rọ̀ Ganu sí i lọ́tún Ganu sí i lọ́sì ṣé mọ̀ bí ọ̀rọ̀ tó bá ti kan àfáà ó ti kan ọ̀pọ̀ àwọn èèyàn lórí ọ̀rọ̀ olórin Alhaji Wasiu Ayinde tí wọ́n ní àwọn àfáà wọ́n rí ilé bàbá àwọn abìdípọ̀ tẹ́ńlẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ilé mi níbí ibẹ̀ náà wá Ganu sí ṣàgbé ńgbà táwọn náà fẹ́ sọ àwọn náà Ganu sọ̀rọ̀ yẹn ni wọ́n dẹ̀ làwọn àfáà náà wá Ganu sí ọ̀dọ̀ wọn ṣáwọn àfáà Ganu lóòótọ́ àbáwọn àfáà ò Ganu tábà lọ́dọ̀ àfáà míì yóò máa fi ìtọ̀ yóò máa fi fọ ìgbẹ́ ni ṣùgbọ́n lónìí tẹ́ bá farabalẹ̀ wo fọ́nrán èdè òpin ẹ mọ́ ọgbọ́n wìrìwìrì yàtọ̀ sí ohun táwọn ọ̀pọ̀ àfáà yàtọ̀ sí ohun táwọn ọ̀pọ̀ àwọn èèyàn ti sọ lórí ẹ̀rọ ayélujára ọlọ́run jẹ́ kárí yín pẹ́ sà sáwọn aleykum sà. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. bàbá ẹ bá mi dá orúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà pátápátá. orúkọ tèmi ni al-imam abdulrafi abdulgani as-saudi tí gbogbo ayé mọ̀ sí as-saudi. mo dúpẹ́ fúnra mi mo bẹ́ iná dúpẹ́. alhamdulillah. ọba tí yóò jẹ́ ká máa Ganu kiri. alhamdulillah. ilé olówó àbíbi tí wọn bá pè wá sí. alhamdulillah. ẹ jẹ́ ká kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn lóní ráńpẹ́ sà ẹ̀yin náà lè sọ pé ẹ gbọ́ ohun tó ń lọ. lórí ìwọ̀sílẹ̀ àwọn àáfàá pé ṣùgbọ́n náà tọ̀ọ̀tọ̀ ni kálukú máa tú ọ̀rọ̀ yẹn sísà tí wọ́n ní wọ́n wá Ganu. àkọ́kọ́ àwọn olórin in general wọn ò lé èpò lójú pàápàá jùlọ Alhaji Wasiu Ayinde Masha ṣe rọrọ tí wọ́n yẹ dàbí Yorùbá tó ní ká gé apá àpà kò ní kápá fi wà apá ẹ̀ lẹ̀ torí pé inú àpà òun ni wà apá ń gbé kì í ṣe apá àpà. bàbá Alhaji Wasiu sọ̀rọ̀ lóòótọ́ ṣùgbọ́n nígbà míì Ọlọ́run á máa lu ẹnu olórin táwọn èèyàn ń pè lálágbe fẹ́ fi ṣàtúnṣe sígbésí ayé àwọn kan pàápàá jùlọ ọ̀dọ̀ àwọn àfáà tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀ngbọ̀n. bàbá tí wọn ò bá Ganu lóòótọ́ Wasiu ò ní sọ pé wọ́n wá Ganu nígbà tẹ́yìn ò sínú àwọn àfáà tó lọ Ganu sílé ẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí send picture àwọn àfáà tó lọ Ganu sí ilé Alhaji Wasiu mo mọ̀ pé ẹ̀ lè sí ń bẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ a máa kàn sọ̀rọ̀ tí Wasiu yẹn díẹ̀ àwa lọ sórí ọ̀dọ̀ àwọn àfáà tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ sà tí Wasiu bá ní wọ́n Ganu àwọn tí ò Ganu sílé olórin oríṣiríṣi ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn àfáà òde òní ni wọ́n lọ ń Ganu sísà àfáà mi ò Ganu sílé olórin lóòótọ́ àfáà mi lọ Ganu sílé òṣèré orí ìtàgé èmi ni àfáà Lateef Adédìméjì èmi làfáà Ọdúnládé Adékọ́lá èmi mò ń ṣàdúrà fún àfáà tí ò Ganu sílé òṣèré orí ìtàgé ó lọ Ganu sílé ọmọ yahoo àfáà mi àwọn olówó mi ló mú tó lọ Ganu sílé wọn ó lóun ń ṣàdúrà fún wọn ilé ọba lọ́pọ̀lọpọ̀ àfáà mi lọ ń Ganu sí àtọ̀dọ́ àtàgbà tí wọ́n bá bọ́ta ẹlòmíì ó wà gbádá ó mọ̀ mí àwa làáfáà ọba àwa làáfáà ọba. bàbá lórí ọ̀rọ̀ Ganu tí Wasiu sọ yẹn bàbá kí lẹ̀yin fún ara yín rí sí ọ̀rọ̀ Ganu ọ̀nà Ganu yẹn sà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in sallallahu ala man la nabiyya ba'da wa ala alihi wa ashabihi wa sallim taslima ada ọpẹ́ fọ́lọ́run alhamdulillah ọba tó ṣe wá léèyàn tó wá ṣe wá ní mùsùlùmí alhamdulillah ó sì ṣe wá lẹ́ni tí Olúwa pè dá sọ̀rọ̀ torí ọ̀pọ̀ èèyàn ló wà nú ayé tọ́lọ́run ò pè dá sọ̀rọ̀ gbogbo ẹni tọ́lọ́run bá fún lóore ọ̀fẹ́ tó pè dá sọ̀rọ̀ Olúwa ní liyabluwakum afẹ́fidánwò ni òun ayyukum ahsanu amala ọ̀rọ̀ tó fẹ́ dá sí yẹn
sọ̀rọ̀ lórí kí nǹkan ó lè dá ni àbí kí nǹkan ó bàjẹ́. ọ̀rọ̀ tí ó ń lọ nílùú mo kí gbogbo àwọn àfáà wa àgbààgbà àwọn tàná mo kí wọn dáadáa àwọn tàná mo tún tún wọn kí dáadáa àwọn tàná láàfáà mo kí wọn dáadáa àwọn tòní mo kí wọn lẹ́ẹ̀kan ó nídìí ọ̀rọ̀ wà náà ẹ̀ ṣe rí àwọn àfáà ẹ ti sọ yí pọ́rọ̀ ń bọ̀ lọ́dọ̀ tiwọn àmọ́ lórí ọ̀rọ̀ olórin gbogbo olórin kò sọ̀rọ̀ tí wọ́n lè sọ sí wa èyí tó gbọ́dọ̀ dùn wá nítorí olúwa tó ní wọn ó ti ṣàpẹẹrẹ wọn kalẹ̀ sínú alukur'ani ṣáájú kan wọn tó máa wá kọ́ gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ àwọn bàbá wa nínú ẹ̀sìn lónìí gbogbo wọn ni wọ́n mọ ìntòlúwa sọ ń bẹ̀ ó ní bádẹ́sì àzà ó ní wá ṣú ara gbogbo àwọn akọrin yá tábì wúhùmọ̀lẹ́gà wú náà nígbà míì ti gbòòrò agùn wọn àtàwọn tó ń tẹ̀lé wọn ẹ̀rí ẹlòmíì akọrin ó fẹ́ yíyan ni a ní kúkúrú rébété ó ń kíní o èébú dẹ̀tún ni ọ̀rọ̀ wọn bá ló gbọ́dọ̀ dùn wá mọ́ a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ wọn sẹ́gbẹ̀ẹ́ èyí tí wọ́n bá ṣe tó dá apá sí wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ìyá wa nínú ilé nítorí pé tó o bá ní o fẹ́ yí ńkọ̀ wá mọ́tà á tó o bá ní o fẹ́ straight orí obìnrin kọ̀tà á ní ìwúnukù ó gé lọ́rùn ìntà dámọ́ wọn òun ni ká má sọ wípé àṣìṣe ní gbogbo ìgbà ńlá dámọ́ wọn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ olóríire èyí tó bá wá ṣe tó bá dá ń ṣe ní kẹ́ ẹ jẹ́ ká wẹ́kọ̀ọ̀mù wọn wípé wọn ọ̀tẹ̀ láyé ẹ̀wé tí wọ́n bá ti ṣe tí ò bá dá ń ṣe ní kẹ́ ẹ jẹ́ ká mójú kúrò fún wọn lóde wọn ọgbà tí wọn ọba ti tọwọ́ bọ tí ò yẹ kí wọ́n tọwọ́ bọ̀ lórí ọ̀rọ̀ olórin Alhaji Wasiu Ayinde ó dùn mí púpọ̀ pẹ̀lú in tí àwọn ṣe in tó ṣe dunni ni wípé nínú àwọn olórin tí Islam ní tá à ń gbọ́ orúkọ mùsùlùmí nínú orúkọ wọn ọ̀gá ni wọ́n jẹ́ Alhaji Wasiu Ayinde náà ní mọ́sálásí kan nínú ilé wọn lánàá mi mọ̀ bóyá lónìí ó ṣì wà ń bẹ̀ o tí wọ́n dá sàlátù kan lẹ̀ síbẹ̀ tó ń pè ní máìfò gbogbo òlu ló fẹ́ẹ̀ gbọ́ kódà branch wọn kọ́ wá sábẹ́kúta ń bí àwọn máìfò àlà tí wọ́n pè mí ní wáàsí ń bẹ̀ rí Alhaji Wasiu fúnra wọn Alhaji Wasiu gbogbo ibi tẹ́ ẹ bá belong sí èyí tó dáa jù ní yí pé kẹ́ ẹ ṣàpọ́nlé nǹkan yẹn kí gbogbo ayé mọ̀ yí pé ibi tí mo wà rèé ẹ má wo ìṣe àwọn èèyàn tí wọ́n bá bí yín nínú ẹ defend orúkọ tó pa àwọn àti yín pọ̀ ní mùsùlùmí ẹ defend ẹ kì í ṣe léyìí lákọ́kọ́ ẹ ti sọ̀kan náà sẹ́yìn lórí wípé ọ̀ ń lọ Mọ́kà wọn ò lọ Mọ́kà òdodo ọ̀rọ̀ wà nínú ẹ̀ ọ̀tọ̀ lódodo ọ̀tọ̀ lóòótọ́ tá a bá ní ká tẹ̀lé yìí tó lùwà pàṣẹ àágbétì táyé nìkan láàmójútó téèyàn bá wo 10 million owó tó tó ṣe odindi ìlú ni odindi àdúgbò odindi ẹbí 10 million káwá kó fẹ́ nìkan pé kó kó lọ Mọ́kà téèyàn bá gbé sínú fíkìrà ó gbọ́dọ̀ mọ̀ yìí pé owó tó la ẹni bíi mẹ́ta bíi mẹ́rin káwá kó fẹ́ nìkan kó lọ Mọ́kà ó wá dé láti Mọ́kà yẹn kò níṣẹ́ tó fẹ́ ṣe tó fẹ́ fi jẹun ó wá ń dé sábàkà kiri òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n a gbọ́dọ̀ torí rẹ̀ fi járáǹkì ẹ̀sìn wa mo rọ̀ yín mo tútù yín rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá sọ fún yín pé kéèyàn ó bẹ̀bẹ̀ kẹ́ ẹ tender apology Yorùbá pa lówe abáyéláyé ni wọ́n ní ká dọ̀bálẹ̀ fún àràrá ká má ga ju àràrá lọ ẹ má wo ti àwọn tó ní kẹ́ tender apology yẹn ẹ má wo pé ti ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀tẹ́ fi ní kí n tender apology ẹ wo ti àgbáyé tí ó máa rí lọ́wọ́n tẹ́yìn náà jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ wọn tí wọ́n máa wá wòye pé ìyẹn ni pé tó bá já wa náà ní tá a bá ní ó bẹ̀ wá ǹjẹ́ ó lè bẹ̀ wá náà ẹ̀ ń bá àwọn kírísítẹ́nì ṣe bàbá wa Adébóyè tó jẹ́ bí àgbà nínú àwọn kírísítẹ́nì àwọn ni wọ́n mọ ẹni tó jágbà láàrin wọn tó jẹ́ bí àgbà nítọ́jọ́ orí bọ́ ti wà yẹn àwọn náà máa wòye pé ìyẹn ni pé tí n bá sọ fún
Alhaji Wasiu yìí pé tender apology kò ní dá mi lóhùn. wọ́n á máa kàbùkù lọ́wọ́ rú wọn. wọ́n á máa kàbùkù lọ́wọ́ rú wọn. bẹ́ẹ̀ náà ni olúwo àgbáyé ẹni tó jẹ́ olúwo ìmọ̀ tóun náà tẹ́ ẹ bá ní nǹkan kan tóun náà bá sọ yìí pé ó dá Alhaji Wasiu bẹ̀bẹ̀ fún ọmọ yín kan kọrin ó ní tí n bá ṣẹ̀ tí mo bá jẹ̀bi ó ní bàbá mi á bá mi wí bí mo dẹ̀ ṣẹ̀ bí n bá jàre ó ní bàbá wọn á bá mi wí ẹ jàre ẹ jẹ̀bi déédéé pé wọ́n sọ yìí pé kẹ́ ẹ tẹ́ndà apology yẹn ẹ gbọ́dọ̀ tẹ́ndà ẹ̀. gẹ́gẹ́ bí ọmọlúwàbí. gẹ́gẹ́ bí ọmọlúwàbí àwọn lọ́balọ́ba wà níjókòó àwọn ọlọ́lá wà níjókòó Alhaji Wasiu mo rọ̀ yín ni o èmi ò ní pè tí mo fẹ́ ṣẹ́ fún yín nítorí pé gbogbo ẹni bá fẹ́ da àgbà kò ní bàgbà jẹ́ ẹni bá fẹ́ dọ́lá kò ní kiri ọlá pàápàá ọmọ ìlú mi ní Ogun State ìyín sọmọ Ìjẹ̀bú ọmọ Ẹ̀gbá lèmi ṣùgbọ́n Ogun State ọ̀ndà Ẹ̀gbá wà lọ́ndà Ogun State general ọlọ́run ìjọba jẹ fún wọn. ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé bẹ́ẹ̀ bá farabalẹ̀ wo fọ́nrán yìí ọ̀tọ̀ làáfà ọ̀tọ̀ làlùfà bẹ́ẹ̀ ọ̀tọ̀ sí làlùfà làákàyè oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹ́rísà Yorùbá máa ń pa òwe kan wọ́n á ní wọn ò ní bímọ ní Ṣàngó ó má wùwà màálùú ṣẹ́rí àwọn àfáà wa náà mo lérò pé bóyá àwọn tí Wasiu Ayinde tó mú sọ́wọ́ lélẹ́yìí sà ṣé mọ̀ pé nígbà kan wọ́n fi Alhaji Wasiu Ayinde wọ́n fi wọ́n jẹ olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú ọ̀pọ̀ àwọn àfáà ló jáde ẹlẹ́bọ ni ó ti dẹlẹ́bọ ẹ má bá a ṣe o mo wá wò pé ẹni tẹ́ ẹ pè lẹ́lẹ́bọ yìí láì ṣe tán àwa jẹ́ tẹ́ ẹ lọ Ganu ilé ẹlẹ́bọ bàbá ṣó yẹ káwọn àfáà náà lọ ọbẹ̀ débi pé wọ́n á máa wọnú sí wọn lára pé wọ́n wá Ganu sílé àwọn. àkọ́kọ́ àwọn àfáà mo kí wọ́n rí pé wọ́n kú ìtún ayé ṣe Olúwa ò ní jẹ́ kí ó bàjẹ́. àmín. ọ̀rọ̀ yẹn ti wọ́ wá láti pilẹ̀ gbogbo àwọn tí wọ́n dẹ̀ wà lára kálukú aṣojú lájọ jẹ́ fún ìlú kọ̀ọ̀kan aṣojú lájọ jẹ́ fún ẹ̀sìn kọ̀ọ̀kan tẹ́ bá rà àfáà tó bá ń sọ̀rọ̀ sí gbogbo àwọn èèyàn tó kù ó yẹ kó mọ̀ yìí pé orúkọ àwa tó kù wà lára ẹ̀ bẹ́ẹ̀ náà ni oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ náà ni kírísítẹ́nì tí ń bá ń sọ̀rọ̀ sẹ́lòmíì àwọn tó kù gbọ́dọ̀ pè sákìyèsí àwa àfáà àyèfàgbàfẹ́ nìkan òun ló ń dá wàhálà yìí lẹ̀ àyèfàgbàfẹ́ nìkan ní ń dá wàhálà yìí lẹ̀ àwọn tó ń jẹ́ aṣojú wa lára àwọn èèyàn àwọn ni wọ́n ń bojú wa jẹ́ mbẹ̀. bàbá àwọn tí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n jẹ́ aṣojú ẹ̀yin àfáà lọ́dọ̀ àwọn èèyàn àwọn ni wọ́n ń bojú yín jẹ́ mbẹ̀. àwọn náà ń bojú wa jẹ́. lọ́nà wo sà. àkọ́kọ́ mo ti sọ̀rọ̀ tí Alhaji Wasiu kọjá. bẹ́ẹ̀ni. káwá fi dá lórí wọn náà again nínú àfáà èyí tí Alhaji Wasiu máa ń polongo wọ́n máa ń pariwo òun ni àrísúkúná ojúṣe àwọn àfáà wo làrísúkúná ṣe lọ́dọ̀ wọn. bí bàbá wa àrísúkúná ṣe gbéra wọn lọ́dọ̀ Alhaji Wasiu òun Alhaji Wasiu fi fojú ẹ̀wọ̀n gbogbo àwọn àfáà. àbíyèsí. bí bàbá wa àgbà oníkíjìpá bí wọ́n ṣe gbé wa lọ́dọ̀ wọn àfáà ní Alhaji Wasiu fojú ẹ̀wọ̀n gbogbo wa. ó ní lọ́wọ́ anna alali ilmi sọ́nùhù sọ́nàhù tí àwọn àfáà tí wọ́n jẹ́ onímọ̀ tó bá kara wọn kún sọ́nàhù wọ́n á kà wọ́n kún. wàlọ́wọ́ azọ̀mùhù fi nùfúsí láhùn símọ̀ tí wọ́n bá bàbàrà ara wọn lọ́dọ̀ wọn tí wọ́n ń bá ṣe tó bá ti ń rí kékeré àfáà wọn máa bàbàrà wọn. àwọn ará wa náà ni wọ́n járáǹkì wa lọ́dọ̀ ọlọ́pàá náà járáǹkì wa lọ́dọ̀ wọn sójà náà járáǹkì wa lọ́dọ̀ wọn olóṣèlú èyí tí gbogbo wọn ò fi kà wá kún mọ́. wọ́n járáǹkì yín lọ́dọ̀ àwọn gómìnà. lọ́dọ̀ àwọn gómìnà. àbí àwọn àfáà míì náà sásùnmọ́ gómìnà. wọ́n járáǹkì wa mẹ́ kódà wọ́n járáǹkì wa lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n járáǹkì wa lọ́dọ̀ pásítọ̀ gbogbo àwọn wọ̀nyí wọ́n máa ń bàbàrà wa ni wọ́n máa ń pọ́n wa lé ni. ìgbà tẹ járáǹkì wa lónìí ẹ̀yin náà máa fi iye òun náà ní Ganu yìí ṣé ẹ̀ Ganu. ń gbọ́ ṣé ẹ̀ Ganu lóòótọ́. àwọn aṣojú wa yẹn ni wọ́n kó rádaràdà bá wa. àbí ńgbà tá àfáà ti ń Ganu ilé ọmọ yahoo tó ń Ganu ilé olówó tó ń Ganu ilé àwọn olóṣèlú ẹ̀sà àwọn àfáà kan tó lọ ń Ganu sọ́dọ̀ àwọn aláṣọ lọ́jà amútẹ̀sùbá lọ́wọ́ ẹgbọ́n káàfáà máa lọ Ganu gbé sàmàlẹ́ àwa ṣàdúrà fún láàrin ọjà. sọ bẹ́ẹ̀ ládùúgbà. tọ́rọ ẹ ṣẹ́. lánàá inú tí ó dá gbogbo nǹkan yìí lẹ̀ òun ni society
mo fẹ́ ní tèmi wọn náà fẹ́ ní tiẹ̀ ó dá ọ̀pọ̀ ẹlẹ́ ẹlẹ́ẹ̀kejì olè ó dá ọ̀pọ̀ ẹlẹ́ àkọ́kọ́ ni wípé lánàá àwa náà bá díẹ̀ gbogbo rẹ̀ ò lè ṣojú àmọ́ àwọn àgbààgbà tí wọ́n bá ń gbọ́ àwọn náà máa rí tẹ́nìkan bá wà ní eléwéran tí mo wà yìí tẹ́nìkan bá bímọ níbẹ̀ tó fẹ́ ṣèkómọ kò rọrùn fún àáfàá kan láti ta wá pàṣẹ ládùúgbò yẹn lánàá. nígbà táàfàá wà ládùúgbò yẹn. táàfàá wà ládùúgbò yẹn tóun bá fẹ́ wá kò gbọ́dọ̀ wọlé oníkòmọ yẹn jókòó ó gbọ́dọ̀ béèrè pé àwọn àáfàá olúwa ládùúgbò ṣé ń béèrè mọ́. ọ̀rọ̀ ńlá lélẹ́yìí sà sáwọn àáfàá ń béèrè mọ́. a béèrè mọ́. nígbà tó ti rẹ̀ pé àwọn àáfàá náà ni wọ́n tún fẹ́ gba MC mọ́ olóde lọ́wọ́ ń gbà míì àwa la ní ìjókòó àwọn la ní ìjókòó wo lẹ́ni. à ń gbọ́ tá àáfàá kan náà ń sọ pé òun làáfàá gbogbo ayé kò síbi tẹ́ ẹ̀ sí lè rí wa o bàbá wa Alifulani ó yẹ kẹ́ ẹ jáde sọ̀rọ̀ yìí kẹ́ ẹ sọ̀rọ̀. Alifulani kan náà. ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ gbogbo èèyàn ló sọ̀rọ̀ àgbọ̀bí tẹ́yìn náà wà. àsìkò àwẹ̀ l'Alifulani máa ń sọ̀rọ̀ ní tiwọn. abáyé pé ìjọ ọmọlúwàbí wọn ni wọ́n bá tẹ̀ ó ní bọ́n náà ti ń rìn. ẹ̀yin náà dẹ̀ wà níjókòó nínú àwọn tí wọ́n sọ pé wá Ganu. kábíyèsí. ìbò lẹ́yìn náà wà. àwọn náà pẹ̀lú ẹni tó lọ Ganu. àyẹ̀wò nù wọn. ó yẹ ẹ kúrò lọ́dọ̀ Wasiu ẹ lọ sọ́dọ̀ Òbésèré ẹ sì mọ̀ yí pé Wasiu àti Òbésèré wọn ọjọ́ wà ní àlákọ̀ tó dáa kí làtúnṣe tẹ́ ẹ ṣe láàrin wọn. ṣé ẹ Ganu. ǹjẹ́ gbìyànjú àti ẹ̀ ti parí ohun tó wà láàrin àwọn méjèèjì láwọ̀. ṣé ẹ bá wọn sọ nínú àwọn tí ká máa gbé fún ká kí dáadáa òun ni bàbá wa Kéwùgbà Gold nìbàdàn. bàbá ń gbìyànjú. wọ́n máa ń gbìyànjú pípọ̀ wọn á dẹ̀ máa sọ òdodo ọ̀rọ̀ pẹ̀lú bọ́lá òun ti fún wọn ní ìmọ̀ tó. afọwọ́ Alifulani iṣẹ́ wà lọ́wọ́ tí nítorí pé ẹ̀yin náà wà nínú àwọn tí wọ́n ń retí ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kí lẹ́ẹ̀ rí sọ sí. Alifulani ẹ má jẹ́ ó jẹ́gbẹ́ àwẹ̀ nìkan afẹ́ há ẹ̀bùn báwọn náà tó ṣe ń ṣe prógráàmù aláwẹ̀dé ẹ jẹ́ kí tọdún ìtún yàtọ̀. gàrú yín ti máa ń pọ̀ jù lórí ẹ̀bùn ẹlẹ́bùn tẹ́ ẹ fẹ́ fáwọn ẹni ẹlẹ́ni. ta ni ẹ sọ̀rọ̀ kíákíá sọ̀rọ̀ kan. àfa ò kì í ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ kí ẹ náà jẹ́ wá àsìfẹ́yìn náà lápá abẹ́sà. torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ ọ̀rọ̀ tó pọ̀ ni gbogbo àwa àfáà àmójútó tó yẹ ká mójútó àwa rí nínú wa tó ń lọ ń ṣépè kí ló fa èpè. bàbá wa Sàláàtì ọlọ́njẹ́kẹ́mi yóò gun nàkíbùlà Sharaf ẹ bá wa inú ilé àgbà nílẹ̀ Yorùbá yìí ní Sàláàtì wà ó dẹ̀ ní ohun tí a gbọ́dọ̀ bá bá lọ́rọ̀ nù ilé yín. bàbá ẹ má bínú sà ṣe ẹ rí ọkàn mi sà torí àìtẹ́m orí elépè yẹn ni mo fẹ́ bọ́rọ̀ dé pé ṣe rí àwa mùsùlùmí wáàsí dùn lẹ́nu wa pàápàá jùlọ ẹ̀yin àfáà tẹ́ máa ń ṣe wáàsí ṣùgbọ́n wáàsí ò lápa lára wa wọ́n ti sọ wá lẹ́nu kan sà wọ́n lẹ́yìn mùsùlùmí ẹlẹ́sìn jàgídíjàgan ni yín ẹlẹ́sìn ìmọ̀ tó lé ní yín ṣáàrí bẹ́ẹ̀ lóòótọ́ pẹ̀lú tá à ń rí káàkiri ní comment section ẹnìkan sọ síbì kan pẹ̀lú ẹ máa wọ àwọn mùsùlùmí o èpè náà máa bẹ̀rẹ̀ sí máa ṣe ń sìn ẹ̀sà ẹ wo iye èpè tí àwọn àfáà ń ṣẹ́ tán ẹ wo iye èpè wáàsí wá dà lára àwọn àfáà tó ń ṣépè. ó tì ní lójú kódà mo wò díẹ̀ mo láti kúrò lórí mo sún sókè padà ni torí pé èpè yẹn ti pọ̀ jù kò dáa tó ẹni tí wọ́n fẹ́ fi ṣe uswatun hasana àríkọ́ṣe dáadáa wọn ò gbọ́dọ̀ bá lórí irú bẹ́ẹ̀ bàbá Sàláàtì akíbọ̀lá Sharaf ẹ bá wa ṣiṣẹ́ lórí àwọn èèyàn yẹn bàbá wa ní wọn ẹ bá wa bá wọn sọ kò dáa tó kò dáa tó kò dáa tó nítorí pé ọ̀nà jẹ́ jìn ni lẹ́ṣẹ̀ ń wò yí pé àwa tá a wà sálẹ̀ ń bí orí wa ò pé orí wa pé ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ jọ̀ọ́ àwọn tó ń sọ̀rọ̀ tó dáa wọ́n pọ̀ àfáwà mi Ọlọ́run wọ́n sọ̀rọ̀ tó dáa kódà ọ̀kan lọ́mọ emir kódà ọ̀rọ̀ tí wọ́n sọ mo gbádùn ẹ̀ pípọ̀. ẹ sà ṣe rí bíi ti àfáwà mi Ọlọ́run yẹn ṣe mọ̀ pé àwọn kéré púpọ̀ lọ́jọ́ orí olóyìnbó ti parí ọ̀rọ̀ àmì Ọlọ́run wọ́n ní maturity has nothing to do with age bẹ́ẹ̀ni Yorùbá ẹ̀ ní àgbà ò kọ́gbọ́n wọ́n wá ní we have old idiots and matured children ẹwà àwọn àgbà bó ṣe ń ṣe ẹwà àwọn ọ̀dọ́ bá ṣe ń ṣe. gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ sọ̀rọ̀ èyí tí ò ní pè nínú akínyín then ẹ̀yin tí ẹ̀ ń fúnyàn lọ́jọ́ ó burú púpọ̀. bẹ́ẹ̀ pápá ọjọ́ méje la fún yín. tí ẹni yẹn ò bá fèsì lọ́jọ́ méje ṣó máa kú ni. kí ló fẹ́ ṣẹlẹ̀. àbí òṣì máa bá àbó máa gbá rẹ̀ tó bá gbá rẹ̀ sórí yìí ní fún yín tó bá kú sórí yìí ní fún yín wípé èèyàn bú wa o adẹ̀pá
èèyàn bú wa o asọ́dá láàárẹ̀ èèyàn rí wa ṣọ́ọ̀rẹ́ àná Muhammad fi ni sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ náà la ka ó dẹ̀jọ́ yé wa ó tàbùkù púpọ̀ gbogbo ẹ̀yin bàbá wa arọ̀ yín ni o arọ̀ yín ni tó bá jásí pé bá a ṣe jáde lọ́pọ̀ yìí la ṣe ń jáde sí ọ̀pọ̀ nǹkan tí ò kì í népè inú ìlú yìí àti dà. bàbá tó yẹ pé bí àwọn èèyàn ṣe ń jáde yìí. báwa láàfà bá a ṣe jáde yìí ó fẹ́ máa sáfà tí ò jáde. bẹ́ẹ̀ ni. ó fẹ́ máa sí àfà tí ò jáde. níbi tí kì í yẹ káwọn. gbogbo àwọn bàbá wa gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ lọ bẹ̀ akínyìn ẹ kú ìjẹ́ ọmọlúwàbí ẹ kú ìjọ ọmọlúwàbí arọ yìí ó ẹ̀dẹ̀kú ìfọmọ ènìyàn ṣe olúwa ò ní dá yín láàmú nínú ìtí ó dùn mí mo ti ń wo ọ̀rọ̀ yẹn mo ń wò pé ṣé kò sí ìmọ̀ọ́mú Ẹ̀gbá ń bẹ̀. ṣé kò sí ìmọ̀ọ́mú Ẹ̀gbá ń bẹ̀. mo wá rí i pé bàbá mi náà wà ń bẹ̀. bàbá ìmọ̀ọ́mú Ẹ̀gbá. bàbá ìmọ̀ọ́mú Ẹ̀gbá àwọn náà wà ń bẹ̀. bàbá mo mọ̀ pé ẹ̀ ní tí fèsì ṣùgbọ́n á ń wò mí. bàbá náà sì máa sọ òótọ́ ọ̀rọ̀. ẹ ránṣẹ́ pé Alhaji Wasiu iná ọmọ yín ni ẹ ránṣẹ́ pé wọ́n kẹ́ fún wọn nímọ̀ràn ẹ ránṣẹ́ pé wọ́n kẹ́ fún wọn nímọ̀ràn gbogbo ẹ̀yin bàbá wa tó kù ẹ má jẹ́ kó jẹ́ owó nìkan lá máa wò tí wọ́n á dẹ̀ máa tara ìsí wa. bàbá wọn ní Kíjìpá wọ́n sọ yí pé ìyá tí yín kú ẹ̀ lọ́bì kan ẹ̀yin lẹ fẹ́ ṣe ìyàwó fọmọ Alhaji Wasiu fẹ́ ṣàpọ́nlé yín pé kí ni ká ti gbọ́ kó ní Kíjìpá lọ̀ mí lóde kí n má débẹ̀ ẹ̀yin lẹ yẹ kẹ́ ẹ ti kọ́kọ́ pè pé mo yọ̀ǹda ẹ tó bá dánmọ́ kan fi ránṣẹ́. nítorí pé ẹ mọ̀ pé n tó ṣe yìí góòdì ọwọ́ rẹ̀ ló sọnù. kò sì yẹ kọ́ ọmọ olóko tó máa ráre káàkiri. àwọn èèyàn ò gbọ́dọ̀ wá délé kọ́ fẹ́ kí wọ́n má ba lé kọ́ wá béèrè pé bó ló lọ kọ́ ló lóde eré. ó tàbùkù ẹlẹ́ẹ̀kejì bẹ́yìn náà ṣe pè wá lọ́dọ̀ Alhaji Wasiu ló ṣe fún yín gbangba yẹn o. láì ṣe pé ẹ̀yìn àfa. bí wọ́n ṣe gbé ẹ̀yìn àfa. bẹ́ẹ̀ ṣe pé wa. lé Wasiu lọ́wọ́. ẹ ní ìdí owó Wasiu ẹ̀ tún ní ìdí ẹ̀. àwọn èèyàn sọ pé bàbá oníkíjìgbà kọjá arú ẹ̀ kò sẹ́ni tí wọ́n á fún lówó tí ò ní gbà. ẹ kọjá arú ẹ̀ ẹ kọjá arú ẹ̀ tó bá fún yín lówó ẹ̀ gbà ṣùgbọ́n ẹ má torí pé ẹ fẹ́ gba owó lọ́wọ́ Alhaji Wasiu Ayinde kẹ́ ẹ má lè bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ làwàdà ọ̀tọ̀ ni òótọ́ ọ̀rọ̀ ẹ sọ òdodo ọ̀rọ̀ fún Alhaji Wasiu. gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ̀ ń sọ yí pé ìgbẹ̀yìn lẹ ti ń rí ọ̀pọ̀ yín mi ò gbà yín gbọ́ ẹ ti rí kẹ́ ẹ tó débẹ̀. bàbá ọ̀pọ̀ àwọn àfáà jáde lóòótọ́ tí wọ́n jẹ́ àwọn àgbààgbà pé kódà ààrí fídíò yẹn ẹ̀yìn tá a lọ bẹ̀ tá a dé irọ́ lẹ́lòmíì ń panu wọn lóòótọ́ sà. nǹkan kan ò lè worí nẹ́tíwọ́ọ̀kì yìí láàrin ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta ìṣẹ́jú mẹ́rin kí wọ́n má gbé dọ́dọ̀ yín. èmi ò gbà mi ì sọ pé parọ́ àmọ́ mi ò gbà. ó yẹ kẹ́ ẹ ti ní àtúnṣe ẹni ẹ fẹ́ kọ̀ǹtrol ní ta gbangba ǹjẹ́ ti tẹ̀ nínú ní kọ̀kọ̀. ẹni ẹ fẹ́ bá wí ní gbangba ṣé ẹ ti bá wí ní kọ̀kọ̀ ṣé ẹ ti ń bá wí díẹ̀díẹ̀ ṣé ó ti ń gbọ́ sí yín lẹ́nu kẹ́ ẹ tó lọ pàṣẹ ní gbangba. òun ni Yorùbá máa ń pè ní asọ́tì ọ̀rọ̀ ní jẹ́ ọmọ mi gbẹ́ náà. ó jẹ́ kó gbé náà ẹ tẹ́ nínú ẹ wá pàṣẹ ní gbangba ó wá ráṣẹ yín ẹ sọ lódodo ẹ ní kò tàbùkù Ọlọ́run wípé Ọlọ́run ní kí Ṣètánì ó dọ̀bálẹ̀ fún Ádámọ̀ ẹ má fẹ́ra yín wọ́lọ́run. bàbá ẹ bá ń túmọ̀ ẹ mú wa kọ́ má ṣe kí ni sà. ẹ má fẹ́ra yín wọ́lọ́run. ọ̀rọ̀ Ọlọ́run kọ́ lélẹ̀ kò papọ̀ mọ́ra wọn. ọba náà ní ń gbénu Ṣètánì ṣiṣẹ́ ọba ní ń gbénu Ádámọ̀ ṣiṣẹ́ Ọlọ́run yẹn ló ń gbénu àwọn méjèèjì ṣiṣẹ́ ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ àwọn èèyàn sí èèyàn ni ẹ má jẹ́ àgbè sí ọ̀rọ̀ Ọlọ́run sí èèyàn. ẹ jọ̀ọ́ bàbá Oníkíjìpá tẹ́ ẹ bá ń fẹ́ràn èèyàn dáadáa ẹ máa fàyè ìjálẹ̀ bàbá wa àrísúkú náà àwọn ń ṣe ní láàánú ẹ̀yin náà tó wá darọ́ wà sí gbangba lórí ní àfa tó milẹ̀ tásàlá tó lọ ń dẹ̀ kó àwọn èèyàn tì í ṣé ká sọ pé nítorí owó àbí ká sọ pé nítorí ìfẹ́ bẹ́ẹ̀ ṣe pè wá lójú Alhaji Wasiu òun ni wọ́n pè wá yìí ẹ̀yin máa ń fún wàhálà ìmáàmù kan ló ń kírun nínú ilé Alhaji Wasiu. àwọn ìjọ Wasiu nìyẹn. àwọn ìjọ Alhaji Wasiu Ayinde ìmbolẹ̀ yìí wà àárín. bíyèsí. bẹ́ẹ̀ náà ṣe pírísẹ́ǹtì wa síwájú Alhaji Wasiu òun ni wọ́n pe gbogbo àfà. arọ yìí ni o ẹ lọ tún ibẹ̀ ṣe kí kó wá kó lọ tún ibẹ̀ ṣe àfà ní àlèhùrù
alẹ́ abudu hurun ọmọ olòṣì a máa di ọlọ́rọ̀ nkọ̀nà tó bá ti náyọ̀ ọkàn olòṣì a máa di ọlọ́rọ̀ nkọ̀nà tó bá ti lè yáyọ̀ ọkàn ó ní wàlẹ̀ hurru ọlọ́lá ọmọlúwàbí ó ní abudun ntọ́mà ó ní a máa di olòṣì lódiwọ̀n ọgbà tó bá ti ń ganu. Ibi tí Ganu ti yọ nìyẹn. Tó bá ti ń ganu. Ọmọ ọlọ́rọ̀ a máa di olòṣì. A máa dolòṣì lódiwọ̀n ọgbà tó bá ti ń ganu. Kí wọ́n pe àwọn bàbá wa yí pé wọ́n ganu. Ṣé ẹ mọ̀ pé ń tẹ̀yìn ọmọ tẹ́ ẹ kó àwọn bàbá yín sí nìyẹn? Inú wa ń bí àwọn bàbá wa pé èèyàn kan láwa àfa ń ganu. A ganu lóòótọ́. Bàbá lẹ́yìn eléyìí míì tún sì máa ṣẹlẹ̀. Mashallah. Àwọn èèyàn tún sì máa ṣe míì fáwọn àfa níwọ̀n ìgbà tí kálukú bá ti fi ọwọ́. Síbi tí ọwọ́ ń gbé. Àárọ̀ yìí ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáṣojú wa àwa náà jáṣojú yín níbòmíì. Tá à ń mójútó orúkọ yín lára wa. Wọ́n má bàjẹ́. Táwa kì í fẹ́ kó bàjẹ́. Ẹ̀yin náà ẹ rántí tiwa náà lára yín. Gbogbo ẹ̀yin bàbá wa àárọ̀ yín ni o àárọ̀ yín ni o Ọlọ́run ó dúró tì yín o. Èmi mọ̀ pé tá a bá dọ́dọ̀ yín òótọ́ ọ̀rọ̀ ò ní ká má sọ òun ẹni tí ò ní gbọ́ ni ò ní gbà bẹ́ẹ̀ èèyàn tí ò ní gbà ni ò ní gbọ́. Bàbá ọ̀pọ̀ àwọn èèyàn kan ń sọ torí pé Wasiu láwọn ni ó láwọn burúkú kì í fẹ́ náwó ṣé ẹ rá àfáà tó máa kọ̀ndẹ́ẹ̀mù Wasiu Ayinde wípé ó láwọn kì í fẹ́ náwó ájá àfáà tóun náà láwọ́ ọ̀pọ̀ àwọn àfáà tẹ́yìn náà mọ̀ láyé tá à ń lò lọ yìí pé jẹ́ pé orúkọ wọn là ń gbọ́ àwọn gan ní ìyáláyà wọn àwọn gan ń sin ìjàpá àfáà tẹ́ lóde tí wọ́n pa 10 million tẹ́ bẹ̀rẹ̀ sí fún àwọn mòrídìí ní 10,000 wọ́n á fi kẹ́límọ̀ àlùbáríkà lé ọlọ́run bóyin lálùbáríkà ṣálùbáríkà làwọn ọmọ tó ń tẹ̀lé àwọn àfáà yẹn ni wọ́n fẹ́ yàjẹ́ nù ilé ni wọ́n fẹ́ sìn fún ìyàwó wọn ọ̀pọ̀ àwọn àfáà ni wọ́n ń fún ní mẹ́kà báwẹ̀ ṣe ń bọ̀ yìí ọ̀pọ̀ wọn ń gba mẹ́kà wọ́n ń ta mẹ́kà ni ọ̀pọ̀ wọn ń gbà wọ́n ń fún àlè wọn ni ọ̀pọ̀ wọn ń gbà wọ́n ń fún ẹbí wọn ni àwọn tó ń tẹ̀lé yín lójú méjèèjì mẹ́kà ò tọ́ sí wọn kò kàn wọ́n bàbá. Àṣẹ rí ti àwọn àfáà wa tí Ọlọ́run ti pè ní ọlọ́rọ̀ èyí tó já sí pé wọ́n ní àwọn wọ́n kéwú ní tí wọ́n ké wọn ọ̀tọ̀ ntọ́ ké wọn ọ̀tọ̀ lóde wọn tí wọ́n ti tọ́ yẹn a lè sọ yìí pé wọ́n kéwú ṣùgbọ́n wọ́n ké làákàyè. Kábíyèsí lóde wọn tẹni tó kéwú ò ti tọ́ kéwú a lè pé ó kéwú ni wọn ké làákàyè. wọ́n ké làákàyè èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí kinní kan kó tóbi níwájú òun láti fi tọrẹ gbogbo ìran àfa àlàyé kó tó di olówó òun náà tẹ́wọ́ níwájú àwọn kan tó ń gbà ìjọ tó retí kí wọ́n fún ẹ tí wọ́n bá fún ẹ inú ẹ ò ní dùn gbogbo wọn tí wọ́n retí kí wọ́n náà fún wọn tó bá fún wọn inú wọn náà kì í dùn sí ẹ inú tí wọn náà ò ní dùn sí ẹ kí ni ń tà ní èyí tó jẹ́ fáàrí ṣé owó a bá wọn náà ni a dẹ̀ máa bá wọn náà a máa fi ilẹ̀ tuntun máa ná lẹ́yìn wa. Bàbá naam mo mọ̀ pé ẹ súnmọ́ bàbá wa ṣúgà dáadáa. Mashallah. Ó níròyìn wọn táwọn èèyàn náà ń sọ ń ta pé nígbà tí rògbòdìyàn àwọn èèyàn Ganu wọn Ganu ṣé àwọn pọ́rọ̀ yẹn a máa bá kálukú lákìyàn gbá àdúrú wa ilẹ̀ wàhálà Ganu àwa kò sí bí wọ́n ti la Ganu wọ́n náà ṣe fídíò kan sọ pé owó yẹn náà mo lè fún yín ní 10 million ọ̀pọ̀ àwọn àfáànà ní sọ pé 10 million kí ni pé ṣé ẹni tó sọ pé òun lè fún èèyàn 10 million ìjọ tiẹ̀ ti fún èèyàn 100,000 rí. ṣe rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó tóbi ni bàbá wakilul muslimin abiyalọ nkọlọ́n kó bá wa gbà wọ́n láàyè ló wà má dà wọ́n láàmú tó bá sọ yí pé inú àfáà tó ń rí ṣe ọ̀gá ni wọ́n nínú àfáà táwọn èèyàn súnmọ́ ọ̀gá ni wọ́n ntí kálukú dẹ̀ gbàlérò pẹ̀lú sísúnmọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ àníyàn owó náà ẹlòmíì náà fi súnmọ́ wákìlù ẹlòmíì súnmọ́ wọn nítorí owó táwọn náà ti wá wò pé o ò náǹfààní kan tó fẹ́ ṣe fún mi owó ló fẹ́ torí ẹ̀ wá èmi náà hàn náà rẹ lórí n tó torí ẹ̀ wá yẹn nítorí pé ìwọ náà fi àníyàn dáadáa tẹ̀lé mi àwọn kan wà wọ́n tẹ̀lé wọn nítorí tọlọ́hun tànábì bàbá náà wá ń ṣe tọlọ́hun tànábì nínú ayé wọn kí kọlọ́hun kó bọ́ aláṣẹ. Ọlọ́run járe gbẹ́sà nígbà tá à ń bọ̀rọ̀ lọ sà gbogbo èyí tẹ̀ ń wo fọ́nrán yìí wọ́n dákọ̀ àwọn àfáà mẹ́ta kan lábẹ́òkúta ó jẹ́ pé àwọn náà ní àwọn káwọn náà lọ tún bẹ̀ ṣe bẹ́ẹ̀ bá ń wo fọ́nrán yìí lọ ẹ padà gbórúkọ àwọn àfáà yẹn látayébáyé táwa ti gbọ́n láti ń gbọ́ League of Imam
and Alfas bóyá tó dé pàwọ̀ òsì nínú yín ni o bóyá tó dé pókè láti máa ń wò yín ni o kí gan ni pàtó àwọn League of Imam and Alfas torí bí gbogbo rògbòdìyàn yìí ṣe ṣẹlẹ̀ ara àwọn kankan tíìmù kan kóra wọn jọ àfi bóyá bíi pátí àfi bíi òde apapa wa League of Imam and Alfas là ń sọ sọ́rọ̀ ìlú yìí o là ń ṣe báyìí àìgbọ́ ṣe League of Imam and Alfas by name ni àbí báwo sà. àkọ́kọ́ League of Imam and Alfas ó wà lódodo àmọ́ wọ́n kì í jẹ́ orúkọ yẹn àfijọ́ tó wó bá dé tàbí ìjọ tí wọ́n bá fẹ́ lọ yọ yìí ni mo gbà pé wọ́n ń jẹ́ orúkọ yẹn. ọ̀rọ̀ nìyẹn kí gbogbo àwọn tí wọ́n jẹ́ League of Imam and Alfas náà káwọn náà tún bẹ̀ ṣe bàbá ẹ̀yin àfáà tún wá pín lẹ́yà ọ̀tọ̀ọ̀tọ̀ ara ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ tún dá nínú ayé àwọn kan bẹ́nu àwọn àfáà oníjálàbí ni wọ́n ọ̀pọ̀ ilé làwọn oníjálàbí ti dàrú látara pé àwọn èèyàn wa náà mo fẹ́ fẹ́ ọmọ kan ẹ bá ń yẹ̀ wò ẹlòmíà wòkè hàn òun kò rí nǹkan kan torí pé ọmọ tí yẹn mú wá bí kán bá òun yẹ̀ wò ó jẹ́ ọmọ pupa gbọ́ èmi ìrìnra ọmọ tó fẹ́ fẹ́ yìí ọ̀pọ̀ ilé bẹ́ẹ̀ lọ ti dàrú ẹ wá wò àwẹ̀ ló ń bọ̀ yìí àfáà mi ò lè dá fátíà tù ṣùgbọ́n bí ká lérí oògùn ká máa dájọ́ méje fún yàn bàbá kí ló dé ṣé jálàbí náà ṣe wọ́n tún ń kọ́ nílé kéwù ni sà. àkọ́kọ́ iṣẹ́ wa kọ́. iṣẹ́ àwọn àfáà kọ́ ni jálàbí. òun ni ká máa náà bá wọn wo ìyàwó tí wọ́n á fẹ́ ìgbà kan ìyàwó kan iṣẹ́ wa kọ́ ẹni tí nǹkan yẹn ò bá ti jẹ́ iṣẹ́ ẹ̀ tó ń lọ ń dá sí kò lè mọ̀ wọn ò mọ̀ àwọn tí wọ́n lè sọ ń pa ẹ̀ òun náà wọ́n tó ń bá àwọn bàbá tàná yẹn ṣe tí wọ́n dẹ̀ bá wọn tó ń lásán pẹ̀lú wọn dáadáa náà wọn oníṣẹ̀ṣe ni mò ń sọ o tàbí wọ́n jẹ́ ibẹ̀ ni wọ́n ti bí tó ti rí bí àwọn bàbá rẹ̀ ti ń ṣe òun ló lè sọ pé ó dà mo fẹ́ tẹ tùrọ́ọ̀bù ókè mo fẹ́ da kinní kan mo fẹ́ ṣe ẹ̀rìndínlógún mo fẹ́ ṣe kinní kan àmọ́ gbogbo àwa tí àbá bí níbẹ̀ tá à nájọṣe pẹ̀lú wọn tán wá ń bá wa a kì í lè sọ yí pé àmọ́ la ṣe ń parọ́ fún wọn irọ́ là ń pa. bí ká sọ pé à ń gbaṣẹ́ oníṣẹ́ mọ́ tiwa tí ń ṣiṣẹ́ wa. bàbá a ní wá yín tì lágbára Ọlọ́run. àmín. èmi máa ń sọ fún èèyàn kan ní irú interview táwa ṣe fún yín gbà kan Saudi sọ̀rọ̀ jù Saudi ṣe kinní kan àwọn ẹlòmíràn ti dájọ́ fẹ́yìn náà àti ṣe dábìrì rẹ̀ sí ó lọ bí oṣù bíi mẹ́ta nǹkan kan ò torí ẹ̀ ṣe yín. bàbá lórí ọ̀rọ̀ Ganu yẹn náà bá a bá ń lo ọ̀rọ̀ yẹn náà fi tọ ọ̀rọ̀ yìí lẹ́yìn torí pé Ganu ló bí ọ̀rọ̀ yìí ẹ̀sà àwọn àfa ò Ganu sí Kùránì mọ́ àwọn àfa ò Ganu sí tírà mọ́ àwọn àfa ò Ganu sí útúbà mọ́ nǹkan oní nǹkan náà ń Ganu sí káàkiri ẹ̀sà àwọn tí wọ́n náà ń ṣàdúrà káàkiri èso àwọn aláṣọ yẹn sàmà lẹ́kùn adé wọ́n bá ti ṣe ń bí sàmà lẹ́kùn adé ṣọ́bẹ̀ wọ́n ṣọ́ràn wọn iṣẹ́. ibẹ̀ nìkan kọ́. ibẹ̀ nìkan tó kọ́ sà ibo tó ni. bàbá wa kan Alhaji wa Shamsuddin Apẹ́lógún ọ̀ràǹdà wọ́n ń dáàmú mọ́ra ni ọlọ́ọ̀lọ́mọ yí àfa àtẹ̀tẹ̀ lọ́lé wọn ṣọ́ pé wọ́n ni. Apẹ́lógún ọ̀ràǹdà. ọlọ́ọ̀lọ́mọ yí àfa test wọn mò ń bọ̀ wá kí yín o kí ni wọ́n náà wọ́n ń ṣe tẹ̀ fi wá kí wọn. tẹ̀ fẹ́ lọ kí wọn. tọ́ bá ti rí ẹnìkan tó gbé owó dání wọ́n máa ń lọ ṣọ́ date of birth ẹ̀ ni wọ́n á bá wọlé. bàbá. tá a bá pèdè ní lélẹ́wé ẹran wa yìí ń sìn tá a bá pèdè kan ní ìsìn àtẹni tá a pè lẹ́kọ̀ọ́ nìbàdàn nílọrin ẹ̀ẹ́rì tí wọ́n á dé tá a nílé sọ fún wọn pé mi ò pè é. mi ò pè é. tọ́ bá wá dé àwọn tí wọ́n ní ìjókòó wọn níjọ́ ríbi ìjókòó wọ́n á lo personality wọ́n á lo aṣọ ńlá lẹ́sẹ̀kẹsẹ̀ náà á ti máa gbé fóònù lé ọmọ lọ́wọ́ kó máa record. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdọ̀tí ni nígbà tí àbùkù yìí dé mo rò pé ó yẹ kí kálukú ó kọ́ṣàn ìta fi máa mọ̀ yìí pé wọ́n ní kọ́ṣàn ó ní ọ̀rọ̀ tí àfáà wa àgbà tí wọ́n tún sọ yìí pé àwa làáfáà gbogbo ayé o àfàgùn tí wọn náà bá pè wá á lọ ṣé gbogbo ibi náà ni wọ́n ń pè yín ṣé Alhaji wa Abbas Akande ṣé kò ní àfáà nídìílé wọn kò ní àfáà nílùú wọn kò ní àfáà lágbolé wọn ǹjẹ́ béèrè wọn àfáà yẹn tẹ́yìn bá dẹ̀ ti dé ẹ ti lo personality yín gba owó ńṣe lẹ máa kó owó lọ ẹ wàá dá àwọn àfáà tó kù sí oh God àwọn tó ní nǹkan ìgbà wo lẹ Ganu lóòótọ́. àwọn èèyàn máa wò pé ìgbà wo ni wọn Ganu lóòótọ́. wọ́n Ganu. àbí ńgbà tí gbogbo ti Wasiu ìṣẹ̀lẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn àfáà tó sì kówó lọ náà. àwọn sì ń kó lọ tí Wasiu Ayinde yìí náà
tòun ti gbé pọ̀ àwọn bàbá wa ń bínú àwọn àfa wa ń bínú wọn gbàgbé owó lẹ̀. pé ń gbà ń lọ akọwó lẹ̀ síbẹ̀ ni. wọn gbàgbé owó lẹ̀ àwọn kan sì fẹ́ ní kí wọ́n yọ̀ǹda owó yẹn àwọn tó kù ń wòye pé a lè yọ̀ǹda o. a lè yọ̀ǹda o. bàbá ṣe rí Alhaji Wasiu Ayinde ó tẹ́ndà apology o kò tẹ́ndà apology o kò túrún kan lára arú yìí. kò lè tẹ́ndà. kò lè tẹ́ndà apology. Alhaji Wasiu Ayinde ò lè tẹ́ndà apology nítorí pọ̀rọ̀ yẹn ti kọjá kó tẹ́ndà apology. àbí àwọn tó yẹ kí wọ́n fi sùúrù yanjú ẹ̀ èpè náà ń múṣẹ́. tó bá yẹ pé kò népè nù ó lè tẹ́ndà apology. àbí ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń ṣépè lọ́tún lọ́sìn tó tún kájọ́ fún tó bá jẹ́wọ́ náà ńkọ́. wà á tẹ́ndà apology. ó dẹ̀ ti sọ pé máa kú ẹ jẹ́ kíkú yẹn parí. ẹ jẹ́ kíkú yẹn dé. ẹ ti ní ọ̀tá mi máa ṣàárẹ̀ ẹ jẹ́ kí ọ̀tá mi kó dé kò lè tẹ́ndà apology. bàbá wọ́n ti jẹ yẹn lọ. bàbá èmi rò pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsà ó yẹ kó tún kọ́ ọ̀pọ̀ àfáà lẹ́kọ̀ọ́ kọ́pọ̀ àfáà náà kó má di pé àwọn tí wọ́n ń ṣe wáàsì náà ò lápá lára àwọn bàbá àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn àfáà òde òní. àmọ̀ràn mi fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀hún ọ̀gá wa fúrọ́mọdé làwà jẹ́ nu wọn òun ni wípé ibi tí wọ́n bá fẹ́ pè yín ẹ rí dáadáa wípé wọ́n pè yín. strictly by invitation. ẹ rí dáadáa kẹ́ ẹ tó lọ nítorí n tó bá mi nínú jẹ́ nígbà tí mo gbọ́ ibẹ̀ yẹn gàràgà tí mo rí bàbá mi bẹ̀. ó ṣe mí bákan mo dẹ̀ mọ̀ ní tó dá mi lójú ni pé bàbá ìmọ̀mọ́ ẹgbà ẹ̀ ní rí níbi kan tí yóò bá rí dáadáa. ibi tí wọ́n bá fẹ́ invite yín lọ ẹ jọ̀ọ́ ẹ rí dáadáa gbogbo àwọn àtọ́ àjọ̀dọ̀ wọ́n rọ̀ wáyé pé àsìkí wa ò lè bọ́ fún wa o lóde wọn yí pé ànálẹ̀ o bẹ́ẹ̀ náà ni pé agbọ́n ṣáṣá kò sọ yí pé ká jẹ ju ntòlúwa fẹ́ fún wa lọ ẹ lọ wo ẹni lórí mẹ́fà tán lórí méje tán lọ́dún mẹ́jọ tí ọlọ́run ò bá kádàrá àsìkí mọ́ wọn wọ́n lò lásán ni o a tún wá jìyà lọ́dọ̀ ìjọba tó bá tún wá kú tán a tún lọ jìyà lọ́dọ̀ ọlọ́run. bàbá mo lólóògùn owó kan ò ní lówó tó fún bọ́là. kò pọ̀síbù. tí ó tán. kí ni tó fẹ́ máa gbé wá fún ẹ. kí la wá ń sọ. ṣé 10 million lójoojúmọ́ ni 100 million. àbí. torí bẹ́ẹ̀ mo rọ̀ wá láwa tá a jọ dọ̀ ibi tí wọn bá ti pè wá àìmọye wọn lè ṣòkò mọ́ wájú mi tí wọ́n wá pé mi mò ń kọjá lọ nìyẹn. àbí kẹwàá ní àdúgbò bí ni wà kò kàn mí. túmọ̀ sí pé tá a bá yé wo òde lọ tá a bá yé iṣẹ́ òde lọ tá a bá yé lọ Ganu síbi tí wọ́n pè wá sí àlèyé kàbùkù. àmọ́ n tó bá ti mú yàn lọ ibi tí wọn bá ti pè é n tó bá rí ń bẹ̀ kó faramọ́ ni. faramọ́ ayi. wọ́n ba ìjà àfàjẹ́. ó kọjá abẹ́. wọ́n dẹ̀ dojú ti ni. bàbá nígbà tá à ń bọ̀ ní ọ̀dọ̀ yín lẹ́ẹ̀kan. Mashallah. a rí uncompleted mosque kan bẹ́ẹ̀. Mashallah. nígbà tá a dé mi ta ló níbẹ̀ ẹlẹ́yin lẹ́ ní bàbá ṣé ò sí mọ́ṣáláṣí àwọn ará àdúgbò ló ti pẹ́ ń bẹ̀ ṣé ò sì tiẹ̀ tí ì parí ẹ̀ àbí ẹ̀yin lẹ́yìn pé kẹ́ máa ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé sà. àkọ́kọ́ ni wípé ó wà wá náà kí ó ti da kó ti rí rẹ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́ bí àwọn mọ́ṣáláṣí àwọn ará wa ṣùgbọ́n ṣé kádàrá kan náà làwọn àwa àtàwọn ará wa jọkọ. kádàrá kan náà kọ́ la jọkọ. ọ̀tọ̀ọ̀tọ̀ ni tá a bá wá ní afẹ́ tọ ipasẹ̀ tọ́wọ́n tọ̀ yẹn tí wọ́n lè má jà sábùkù àwa lè ní ká gbẹ́nu sí i ó di pé à ń Ganu. bàbá jẹ́ ká wá táwà kálítù alàlá ẹ̀bọ́lùwà dúró tá a àbọ̀lọ̀ dúró ìntòlùwà bá mú wa ká fi ṣe àrò à ń ṣe lọ nítorí ilé ẹ̀ ni. bàbá mo wá fẹ́ béèrè kan sà tó yàtọ̀ sí pé bóyá ẹ Ganu sí èmi ni mo béèrè bàbá irú mọ́ṣáláṣí yẹn bó ṣe wà yẹn ǹjẹ́ táwọn èèyàn bá fẹ́ donate fún yín ǹjẹ́ donation yẹn kò ní rí bákan lára yín pàápàá jùlọ táwọn kìrìsìtẹ́nì tó ń wo fọ́nrán yìí káàkiri àgbáyé àbáwọn ẹlòmíì àbáwọn oníṣẹ̀ṣe tó fẹ́ sẹ́ndì owó sákàwọn ti pé àwa náà fẹ́ fi dá sí mọ́ṣáláṣí àfáà tó ń sòótọ́ ọ̀rọ̀ yìí bàbá ṣe é lè sọ pé aráàmù lówó kìrìsìtẹ́nì ẹ̀rọ ẹ̀yàn ń dásà. kó jẹ́ oníṣẹ̀ṣe ló fún wa lówó kó jẹ́ kìrìsìtẹ́nì ló fún wa lówó ká má ẹ̀ tí ì sọ mùsùlùmí wàláyà àgbà dìrísìn ni pé ọ̀tọ̀ ni jẹ́sìn ọ̀tọ̀ ni ọrẹ títa wọ́n ta wá lọ́rẹ ni sílé ọlọ́run ní ìyàwó tí mo fẹ́ kírísítẹ́nì ni kátólíìkì ló máa ń lọ Allahu Akbar náà àwọn òbí ẹ̀ ń lọ àwọn òbí ẹ̀ dẹ̀ yọ̀ǹda fún mi wípé kó lọ bá mi ṣe mùsùlùmí. kí la wá ń sọ. àmọ́ tó bá ti ń di ọdọọdún ìkórè wọ́n ní envelope kan brown envelope ni àwọn cathedral tí wọ́n máa fi ń gba ọrẹ
odindi ìdílé kọ̀ọ̀kan ó máa fún kálukú bàbá ìyàwó mi ọmọ méjì ló bí ìyàwó mi ni second ẹ̀gbọ́n ẹ̀ obìnrin ìyẹn ò tí ọkọ rẹ̀ ti ṣàìsí kọ́nà kó ṣe mí fún wọ́n máa wá gbé envelope yẹn wọ́n á ní kí n wá gbà á tàbí kó fi ránṣẹ́ sí mi kí n bá wọn ṣe tó dáa sínú ẹ̀ láti lè lọ́ọ́ fi jíṣẹ́ ní church cathedral mo dẹ̀ máa fowó sí kódà àwọn tí wọ́n tún ní màá tún ní ẹ fún mi kò sí káfíìsì ọrẹ ní tẹ́nìkan bá fún wa wàláyà àgbà àwa lákọ̀ọ́kọ́ àwọn ò criticize anybody. àfọ àti yóò kí n criticize èèyàn. ọlọ́run ti dá wa pọ̀ mọ́ra wa kíní kan ò ní la wa gbogbo ayé yìí ò lè jẹ́ mùsùlùmí gbogbo ayé yìí ò lè jẹ́ lẹ́bọ gbogbo ayé yìí ò lè jẹ́ kírísítẹ́nì bá a ṣe jọ máa ṣe tá a máa fi kúrò nínú ayé. kábíyèsí. mùsùlùmí àwọn àmì kírísítẹ́nì àwọn àmì àwọn oníṣẹ̀ṣe náà máa wà ńbẹ̀. tó ìjẹ́ gbogbo ojú tí ń wo fọ́nrán ìkáàkiri àgbáyé ẹ̀yin tẹ́ wà nílùú èbó wọn ò ní fòpin ránṣẹ́ sílé o àwa ẹbí tẹ́ ẹ ní ń bí náà ẹ ní délé wá bòkú wa. ó wù mí lọ́kàn ọrẹ àtinúwá ni kò sí kékeré ọrẹ o kàn wò pé o ti ṣe tiẹ̀ sílé ọlọ́run mo fẹ́ ká ran ilé ọlọ́run tá a fọ́ àwa yìí ń kọ́ lọ́wọ́ mo fẹ́ ká dá sí i èmi náà máa dá sí i mo fẹ́ kẹ́yìn náà dá sí i máa ní ká fọ́ àpè àkáǹtì nọ́mbà wọn ilé ọlọ́run tá à ń sọ̀rọ̀ ń pa yìí náà òun náà lẹ́yìn náà ń wò lórí fọ́nrán yìí o òun lẹ́ ń rí ẹ̀rí wájú ẹ̀rẹ́yìn ẹ̀rókè ẹ̀rí ibi tó bá a dé láwọn nìkan àtàwọn èèyàn díẹ̀díẹ̀ tí wọ́n ń kún wọn lọ́wọ́ ilé ọlọ́run a máa pẹ́ kéèyàn tó kọ́ ọ tán ṣùgbọ́n patí a máa yá ìbájọ́ ìyá yẹn lè kú lé ní owó patí yẹn á yá ní wàrà ìṣẹ̀ṣà ṣùgbọ́n rú ẹ̀ kì í yá sílé ọlọ́run ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa pátápátá ẹ jẹ́ ká dá sílé ọlọ́run yìí ìwọ náà ní lọ́kàn ó lè dá sí i má jẹ́ àmọ̀ pé ó ti dá sí i tó bá dá sí i ìwọ náà wàá sọ fọlọ́run pé mo ti dá sílé ọlọ́run wá dá sí gbèsè ayé tèmi náà mo fẹ́ kẹ́ bá wa pe àkáǹtì nọ́mbà yín táwọn èèyàn lè máa fi tọrọ kọ́bọ̀ síbẹ̀ bí ní bágbára ṣe mọ̀. 01402526667 01402526667 GT Bank Abasalaudeen Rafiu Ganiyu Adisanbẹ. orúkọ tó máa gbé wá nìyẹn ẹ bá ń tún orúkọ yẹn sọ lẹ́ẹ̀kan sí i. Abasalaudeen Rafiu Ganiyu Adisa làbàmbẹ. bàbá àwọn tó ti ń ràn yín lọ́wọ́ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ àtàwọn tó tún ṣe máa ṣe ràn lọ́wọ́ torí pé àwọn èèyàn náà ń bá gbígbàdúrà wá sọ́dọ̀ yín àdẹ̀bá pàlàpàlà lọ́wọ́ yín ìròyìn ló ń jẹ́ káwa náà máa wá ọ̀pọ̀ àfáà ló ń gbà ẹ wá ṣe interview fáwọn náà ìròyìn kọ́ la fẹ́ ṣe interview fún bàbá ẹ bá mi ṣàdúrà fún gbogbo ojú tó máa wò yín pátápátá tó wà ń lo òyìnbó tó wà Nàìjíríà àti ibikíbi tí ò bá hùn tí fídíò yìí ti máa kàn wọ́n lára sá. gbogbo ẹ̀dá tí ó wo fídíò yìí ojú yín ò ní fọ́. àmín. etí yín ò ní di. àmín. làákàyè yín ò ní dàrú. àmín. gbogbo ohun tí ń jẹ́ ìṣòro nú ayé yín èyí tẹ́ ẹ lè báyàn sọ àwọn nǹkan ń bẹ a lè báyàwó sọ a lè bá a sọ àwọn kan wà a lè bọ́mọ sọ a lè bọ́mọ sọ àwọn èyí tẹ́ ẹ lè báyàn sọ tó ṣe pé Ọlọ́run nìkan lẹ̀ ń bá sọ ní ìṣòro nú ayé yín Olúwa yóò sọ dídùnnú fún yín gbogbo ohun tó ń pa yín lẹ́kún Ọlọ́run á fi pa yín lẹ́rìn. àmín. gbogbo ibi tí ìnira ti wà nínú ìgbésí ayé yín òróró ìtura Olúwa yóò bù sí i. àmín. àwọn aláàánú ẹyẹ kan tó wúlò jẹ gbẹ̀lẹ́gbẹ̀ lọ Olúwa yóò rán sí kálukú yín. àmín. iṣẹ́ ẹ̀ṣẹ̀ yín Olúwa yóò fún àlùbáríkà sí. àmín. lílọ bíbọ̀ yín kò ní báráyé nú. àmín. àwọn ẹni ibi Olúwa ò ní fún wọn lágbára lórí yín. àmín o. gbogbo ẹni bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run ó dùn nú. àmín o. ẹni bẹ lọ́wọ́ ọkọ Ọlọ́run ó dùn nú. àmín o. ẹni bẹ lọ́wọ́ ìyàwó Olúwa yóò dùn nú. ẹni bẹ lọ́wọ́ ìwé ìgbélú yóò wọlá àkókò yìí wọlá pé orí mi rí orí mi lénìí gbogbo ohun tó ń béèrè yẹn Ọlọ́run fi lé ẹ lọ́wọ́ wọlá àṣẹ tó ń bẹ níbi káríra wa lọ́dọ̀ Ọlọ́run yóò wọlá àyẹn náà yóò fi dùn ẹnu wọlá àṣẹ tó ń bẹ nínú ọ̀rọ̀ tó jásí pé kò ń ṣe é rìkọ́ọ̀dù pé báyìí ni máa sọ àfi tó bá gbé wá wọlá àṣẹ tí ń jẹ́ Ọlọ́run lára bẹ́ẹ̀ náà Olúwa bẹ̀ gbogbo ohun tó ń pa yín lẹ́kún Olúwa kó sọ dídùn nù alibarikọlá àwọn ẹni Ọlọ́run mùsùlùmí ni ẹni Ọlọ́run kó dùn ẹnu kírísítẹ́nì ni ẹni Ọlọ́run kó dùn ẹnu oníṣẹ̀ṣe ni ẹni Ọlọ́run kó dùn ẹnu gbogbo bí ẹ bá ń gbà láyé Olúwa kó pè lọ́nà fún yín bó jẹ́ nù gbóni Ọlọ́run kó sọ́dọ̀nà tẹ́ ẹ bá gbọ́nà má jẹ́ ó dìgbẹ̀ mọ́ yín lọ́wọ́ alibarikọlá àwọn ẹni Ọlọ́run yá wà yá mọ́ láwà ìlàwà yá mọ́ lá ìlàwà yá azaliyu yá abadiyu yá dáhìrì Allahumma amartana biduwa ika ووعدتنا بإجابتك قد دعونا كما أمرتنا فهجبنا كما وعدتنا يا إلهي يا ذا الجلال والإكرام إنك لا تخلف الميعاد gbogbo ẹni tó bá mọ̀ kó ṣe Fatiha ẹni tí ò bá mọ̀ bájẹ́ kírísítẹ́nì ìwọ náà ṣàlélúyà méje ó fi pàṣẹ ọ sínú gbèsè ayé ẹ. àmín ẹ ṣeun sà Ọlọ́run jẹ́ ká rí ẹgbẹ́ sà.